ìbejì Táyé Kẹ́hìndé tán méjèèjì sí foríkorí fi kun lókun ìkan òsẹ́ kan ọmọ kíní kan ọmọ kókó. Ogún ni wọ́n bí ọmọ kókó ọgbọ̀n náà ó dàgbà ọmọ Èrùwà. Ìkan òsẹ́ kan kí ló dé tán méjèèjì jọ nírú ọkàn bẹ́ẹ̀ ọkàn èṣù. Táyé Kẹ́hìndé èwo lè wọnú ọmọ Bántálẹ́ ìkan jẹ́rú ìkan jẹ́ yẹ̀pẹ̀. àti Táyé àti Kẹ́hìndé wọ́n wá jọ porí pọ̀. Kẹ́hìndé ló tan ọmọbìnrin. Anyway wọ́n ṣàlàyé rẹ̀ bó ṣe rí. Táyé lọ́wọ́ bà ẹ̀ sì gbọ́ bọ́wọ́ sí bà. Kẹ́hìndé fi phone control ọmọ wá sí ilé lọ́dọ̀ wọn nígbà ó sì dé ó sì ra gogoro fún wọ́n jọ mú kúkú láwọn jọ mú náà ni. èèyàn bí ìgbín ní ìgbín. ẹni bí àwọn onírà ń mú e. ẹ mọ̀ ó ṣètò time kan ọ̀rẹ́ kan náà tún dé Kazeem. Mission, what a mission. What a mission. Devilish mission. Ẹ wá nǹkan fìdílé nǹkan ìfẹ̀yìntì. Ẹ jẹ́ á bẹ̀rẹ̀ látọ̀dọ̀ Táíwò tọwọ́ kọ́kọ́ bá. Kẹ́hìndé na pápá bora ó sá lọ rádáwó. Àmọ́ ẹgbẹ̀rún Sàámú ni. ẹ̀yin kó mọ̀ jẹ́ pé ń bọ́ ta àwọn Sàámú mọ̀ lé nkiri. Ẹ̀yin lẹ sọ bàbá olóko ló sọ. Kò lè Sàámú lọ́n lọ́wọ́. lè Sàámú lọ́n lọ. Ibi tó sá lọ náà ọwọ́ tẹ̀ lẹ́yìn bíi ìjọ mẹ́rin tí wọ́n ti mú Táyé ìgbà ọwọ́ bá Táyé ni Táyé ń ṣàlàyé yìí ẹ jábẹ̀rẹ̀ látọ̀dọ̀ Táyé. ẹ lọ sórí Facebook ẹ lọ join us on Facebook please. ọmọ bíbí wọn ní. ọmọ Abẹ́òkúta yìí. níbo l'Abẹ́òkúta kí lorúkọ yín bàbá. Táíwò Yẹmítán. ẹ tó ọmọ ọdún mélòó. 48 years. ọmọ bíbí wọn ní. ọmọ Abẹ́òkúta yìí. níbo l'Abẹ́òkúta. Òwu. bàbá àti màmá yín ọmọ gbogbo ni wọn. Òwu Gbàgúrà. Gbàgúrà. bàbá mi ni Òwu. kí lorúkọ bàbá yín. Yẹmítán. kí lorúkọ ìyá yín. Sáràtù. Sáràtù kìíní. Yẹmítán. àwọn iléèwé wo lẹ lọ. mo lọ primary school. primary school Sango Ọ̀tà. secondary school ńkọ́. ẹ lọ secondary school. iṣẹ́ wo lè wá ṣe gbà tẹ́ ẹ lọ sí secondary school. mo ṣe iṣẹ́ kápẹ́ntà lẹ́ ṣe. a ti tó bí ọdún mélòó lẹ́tí wà lẹ́nu iṣẹ́ kápẹ́ntà yẹn. a ti máa lọ bí àbí 30 years. 30 years ẹ ti ń ṣe. lẹ́yìn iṣẹ́ kápẹ́ntà iṣẹ́ wo lẹ tún ṣe. lẹ́yìn iṣẹ́ kápẹ́ntà ẹ̀ mo tún máa ń yí wọ́dà. ẹ̀yin wọ́dà yíyẹ wọ́dà bíi ti báwo. mo ṣe ṣègùn. ẹ̀kẹ́ iṣẹ́ ṣègùn ta ló kọ́ yín níṣẹ́ ṣègùn yẹn. akọ ẹni tó bàtà máa ti máa kọ́ iṣẹ́ ìṣègùn yẹn mo kọ́ díẹ̀ mo mọ àrùn. o mọ àrùn níbo ni ẹ. ìpínlẹ̀ wo mọ àrùn wà. Kwara láti kọ́ ṣé ẹ lọ ṣiṣẹ́ ń bẹ̀ ni àbí. mo lọ jẹ́ kámítà ní Sóbódé nípìn àwọn bàbá tó àgbẹ̀ máa ń gbé máa ń kọ́ṣẹ́ yẹn lọ́dọ̀ wọn. ẹ wá kọ́ṣẹ́ yẹn lọ́dọ̀ wọ́n tó ọdún mélòó lẹ́fi kọ́ṣẹ́ babaláwo. àmì kú bí 2 years mo fi kọ́. 2 years lẹ́fi kọ́ṣẹ́ babaláwo. ṣé babaláwo lẹ́kọ́ ni àbí ṣègùn. iṣẹ́ ṣègùn lẹ́kọ́. ok bàbá àwọn ọmọ yín kọ́. wọ́n máa dúró kù. ìyàwó yín kọ́. dúró kù. ok dúró kù ní fámìlì yín wà. ni àwọn ọmọ wà. àwọn ọmọ wà kí làwọn ṣe lọ́hùn tẹ́ni fi wà lábẹ́. wọ́n lọ skul dúró kù. ok kí ni ó gbé yín dé ọgbà ọlọ́pàá. ẹ ṣe ilé ni mo wà. ẹ bá gbọ́ sókè dáadáa. ilé ni mo wà. nìkejì mi pé máa bá wọn pè ní Fákọ̀rẹ́dé èmi ló pè ó lè gbé fóònù bíi máyà mi síbi tí mo ní mi síbi tí ìkejì mi wà lọ́wọ́n ní bá ti dé gbé fóònù pé sọ kókó pé òun ìgbé wọn àti ẹ̀ tíjọ́ máa ń ríra wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ so mo ṣáà àgbà tó. ta ló ń jẹ́ Fákọ̀rẹ́dé. ní òní wà lágbọ́ọ̀kà àjọ Abẹ́òkúta bẹ́ẹ̀. ok so ìgbà tó lọ ìpèrè yìí dé mo á pè. èkejì yẹn iṣẹ́ wo lòun ṣe. ìṣègùn ló ti. ìṣègùn lòun náà ṣe àbí. ẹ mọ̀ ń gbọ́ yín. ìgbà tí mo á pè Fákọ̀rẹ́dé mo á pè aṣáyẹra wọn á ní Fákọ̀rẹ́dé ti pè ọ lọ bàbá wa ní à ó ṣàpà káwọn jọ sọ ọgbọ̀n ní Fákọ̀rẹ́dé àti pé kìí tẹ̀ máa pè mí
ló ní olóhùn nídìí orí èèyàn olórí èèyàn olórí kò nídìí ẹ̀ 100,000 ló fẹ́ fò gbọ́nà ṣùgbọ́n tó dẹ̀ di mi ò sáà ó tó ó fún mi ní ó send 4,000 naira sí olùkọ́ wa bọ̀ wọ́n tí mo ṣe lọ bá ní mo ṣáà gba owó yẹn wọn á lẹ́nu tèmi gan kan jẹ níbi mo ṣe wá bá ní Abẹ́òkúta ni mo ṣáà bá ní bàbá bọ́lá yín wà ìlú Àlògbò nílògbò bẹ́ẹ̀ ni ní Lógbòta Lógbòta mo ṣe wá bá ní bàbá máa bá àyà mo ṣáà jókòó sọ́fíìsì bẹ́ẹ̀ ní àǹtí Ṣọlá tó bẹ́ẹ̀ lọ́fíìsì wa wà níbo ni ẹ mo ṣáà jókòó síbẹ̀ ọ́fíìsì ewúro ọ́fíìsì kápẹ́ntà bí ọ́fíìsì ìṣègùn ok so mo ṣáà jókòó màtí mo jókòó kò gbà ṣáà rà mo ra mílíọ̀nù mo mu so bẹ́ẹ̀ lọ́jọ́ á pé ọmọbìnrin dára sí mi pé mo ló wà. ta ló pè é ìkejì ni. ìkejì yẹn ṣé ìbejì lẹ́yìn ni. ìkejì ni. ok ìkejì yẹn ṣé obìnrin náà àbọ́kùnrin ọkùnrin kí lórúkọ tí yín gangan. Táíwò ló ń kọ. Táíwò ìkejì yín ni Kẹ́hìndé òun ló wá pé dára sí mi báwo ni dára sí mi yẹn ṣe jẹ́. ó dàgbà tó ń gbé fún ìdára wọn tẹ́lẹ̀. ok girlfriend ẹ ní girlfriend ọmọ ẹ máa tó ọmọdún mélòó tẹ̀yìn rí. ọmọ ìyá wọ bí adé gbẹgbẹ bíi 30 àdúgbò ó súnmọ́ 30 àdúgbò. ṣó ti bímọ tẹ́lẹ̀ ó ti fọkọ tẹ́lẹ̀. ó dàgbà ti bímọ. ọgbọ̀n bíi mélòó ló ti bí tẹ́lẹ̀ tẹ́ bá mọ̀. ok ó yá tẹ̀síwájú. so àṣà ọmọ yẹn ṣáà ó ṣàpè ọmọ yẹn wà pọ̀pọ̀pọ̀ ní ọmọ yẹn máa ń bá a ṣe ní ọ́fíìsì ọ̀dọ̀ wa ló bá gba ọ́fíìsì. ọmọ kékeré ó tó ọmọ yẹn máa tó ọmọdún mélòó. ọmọ yẹn ní bí àbí 10 years lọ. ní tẹ́ ọmọ yẹn ojú 10 years lọ. ẹ má fọwọ́ gbà. ẹ jókòó dáadáa ọmọ yẹn ojú bí abẹ́ 10 years lọ àbí. ok ìgbà tó pè gọ́fìlú wá ṣẹlẹ̀. wọ́n ṣàpè ọmọ ọjọ́ lọ sí láfẹ́ wa ọlọ́mú dára sí mi àtọ́lọ́mú ní ìmọ̀ra tọ́lọ́. ẹ dúró ná ẹ sọ wípé ìkejì yẹn Kẹ́hìndé àbí ó ti fẹ́ dára sí mi tẹ́lẹ̀ ọmọ kékeré tí òjò ọmọ 10 years tẹ máa ń ránṣẹ́ ládùúgbò yẹn òun àti Kẹ́hìndé ló lọ mú dára sí mi wá ṣé dára sí mi ò wá sílé ẹ̀rí tẹ́lẹ̀ ló ṣe jóun ló lọ mú wá. irọ́ ó ní tó bá dé láfẹ́ wá gbogbo ok so gbẹ̀gbẹ̀ náà fẹ́ lọ láfẹ́ tẹ́lẹ̀ rẹ̀ ló wá mú chance ìjà ní lọ́wọ́ nígbà tó kọ́ kó jọ máa lọ sí láfẹ́ wá lọ́wọ́ jọ máa bọ̀ wá sí ọ́fíìsì ọ̀dọ̀ wa. ṣé tó bá dé láfẹ́ wá náà ṣe fẹ́ jọ máa wá sọ́fíìsì ọ̀dọ̀ ti yín. ẹgbà tí dára sí mi dé láfẹ́ wá. ẹ ṣàlàyé bọ́rọ̀ yẹn ṣe jẹ́ gbogbo ní láfẹ́ wá. ok wọ́n lọ pàdé dára sí mi ok. ó dẹ̀ mú chance ìjà ní. ok ìgbẹ̀yìn bẹ́ẹ̀ bàbẹ̀ lọ bí wọ́n tẹ́lẹ̀ so wọ́n á ní kí chance máa mú kọ́jọ́ máa lọ sí ọ́fíìsì. chance àti dára sí mi ni kó máa lọ sọ́fíìsì. ok. láì gbé láì fà ká máa kọ́lé owó. ọ̀dà a ti gbọ́ ti Táyé ẹ̀jẹ̀ wa gbọ́ ti Kẹ́hìndé ẹ̀jẹ̀ a gbọ́ ti Kẹ́hìndé ìṣẹ́jú márùn-ún kọ́ nìyẹn ni ìṣẹ́jú márùn-ún ni Kẹ́hìndé fi ṣàlàyé tiẹ̀ ẹ̀jẹ̀ a gbọ́ ti Kẹ́hìndé yóò yọ àsìkò èwo ni ṣe yóò pé bí Kẹ́hìndé ń bọ̀ Kẹ́hìndé sá lọ ó lọ ságọ́ síbì kan ní ọ̀nà ọ̀nà bó la gbàdé bọ́dà irọ́ tá a gbàdé bọ́dà látọ̀tà ọ̀nà winners kọ̀rọ̀ bì kan ibẹ̀ wọ́n ti rú jáde ìgbọ̀ ọwọ́ bàárè bó ṣe ẹ lọ sórí Facebook o wọ́n jọra lóòótọ́ wọ́n lè ṣì wọ́n. lèmi tán ọmọlúwo ni ẹ Abẹ́òkúta sáà ìdìbò l'Abẹ́òkúta Òwu kí lè wá débi Abẹ́òkúta lè gbà débi kí ló gbé yín débi lórí ọmọ tí mo gbé wá sílé ni ọmọ tó gbé wálé tí obìnrin kí ló gbé wá ṣe ń lé. ẹ ṣe mo pàdé ẹ láti wá lọ́gbà tí mo wá pàdé mo jàmbá sọ̀rọ̀ níjọ́ yẹn ó jẹ́ níbo lọ́dọ̀ mi ò tẹ̀sán pé kò gáràjà ìtọ̀rọ̀ mi wà mo ní gáràjà ìtọ̀rọ̀ mi wà ó dẹ̀ wà mọ ọ̀dọ̀ mi so bóyá wá dé ọ́fíìsì ọ̀dọ̀ mi ó ṣàjò mi rẹ̀ sí lálejò. ṣé jẹ́ friend ẹni. bẹ́ẹ̀ni ọjọ́ yẹn náà mo pàdé. ok ìjọ yẹn náà lẹ pàdé. bẹ́ẹ̀ni tó dẹ̀ jókòó
mo ṣàrà sí màá bí a ṣe sí mo ṣàrà fún ṣá tó dá àmújọ yẹn so mo dẹ̀ lọ síbi kan máa ní ṣé ó máa sùn dọ̀ mi lóde tó kàn wá sọ́dọ̀ mi nígbò kan wá sí ọ̀dọ̀ mi o mo wá lọ sí pátí tí mo fẹ́ lọ yẹn so ìgbà tí mo rò kàn tí màá fi dé ni mo rí pé ìkejì mi ti ọdún ojú wọn àti Kazeem. Ó jẹ́ kí ni? Wọ́n ti pa wọn àti Kazeem. Dúró mo bí ẹ lè pé kí ló ṣe. Bẹ́ẹ̀ni. Kí ló ṣe? Ọ̀rọ̀ yín náà ni ọ̀rọ̀ ọmọbìnrin náà. Farabalẹ̀. Kí ló ṣe? Mo ní mo pa yẹn. Kí ló fi pa? Èmi gan ìkejì mi ló pa gangan. Táìkọ́ ìwà ìkejì mi ló pa. Kí ló dé tó fi pa? Mi ò mọ ìgbà tí mo dé láti pàtí tí mo dé láàárọ̀ jẹ́ rìn. Mo ní Táyé kí nìkan tẹ wá ṣe? Àrí mo rí pé nǹkan yẹn ti ṣẹlẹ̀. Ó wá ní wípé ẹnìkan nídìí orí ni nídìí orí kẹ̀. Mo ṣá bẹ̀rẹ̀ sí ní bá fà. Tòbí wọn bá fọ̀rọ̀ ẹgbẹ́ nǹkan tó ṣe rí kí ọmọ ọlọ́mọ kankan. Mo ṣá para bí mo ṣe wá para ṣá mo á ń gbẹ̀ ṣá kó kú ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ mi lójú bẹ́ẹ̀ nìyẹn. Gbà tó dẹ̀ dín ní ìrọ̀lẹ́ so mo níbi tí mò ń lọ náà again mo á ní sọ́wọ́n kejì pé jẹ́ ká lọ ibi tí mò ń lọ o ó yẹ ká lọ bẹ̀ o ó wá ní òun tí ì lọ sí òun máa dúró òun tí ì lọ sí báyìí tó òun tí ì ṣetán láti lọ báyìí ó yẹ ṣe tọ́kẹ́ òkú mọ́ òun máa bá mi bẹ̀ wọ́n á pín nọ́mbà mi màá ju ibẹ̀ fún òun bá nókè mo yà ṣe gbéra bí mo ṣe lọ nìyẹn ìgbà tó wá dalẹ́ bí nǹkan bíi 7 sí 8 yẹn mo wá pín nọ́mbà pé ṣó wàá mọ́ ni kò gbé kọ̀ ìgbà tó wá tóbi 30 minutes tí mo tún máa padà pé lórí àwọn ìjọba àwọn èèyàn dẹ̀ ti pè gbà nǹkan bàbá yìí ló ṣẹlẹ̀ ní ilé o báyìí pé kí n má yọjú kẹ̀. Kí ló ṣẹlẹ̀ ńlẹ̀? Ọ̀nà pààyàn. Àṣebí wọ́n ti mọ̀ tẹ́lẹ̀? Mo mọ̀ tẹ́lẹ̀ ní ìrọ̀lẹ́ ọjọ́ yẹn tí mo pè pé ká lọ síbi tí mo lọ. Nígbà tó pààyàn tí wọ́n dé kí lẹ wá ṣe? Mi ṣe kankan. Ẹ filẹ̀ nulẹ̀. Àwọn olùdókòwò àti Kazeem lọ́mọ bọ́ ṣe nǹkan tó kù nítorí ọ̀rọ̀ ìwé tí ní ẹ jẹ́jà fún mi náà ó jẹ́jà àgìdì fún mi pé ní nǹkan tó ṣe yìí akérèdọ́dé tó bá ṣe kíní kan ó ní ẹnìkan ló fẹ́ ta kíní kan fún nǹkan kan má ní nǹkan tó ṣe yìí. Wo bí bẹ́ẹ̀ ni sà mo yà bí farabalẹ̀ ṣé o mọṣẹ́ tàwa ṣe? Màá mọ̀. Ọ̀ ń parọ́ fún wa o. Bẹ́ẹ̀ ni. Inú ọ̀rọ̀ tó ń sọ yìí sì irọ́ dẹ̀ ti ń wà ń bẹ̀ farabalẹ̀. Tó bá sòótọ́ ọ̀rọ̀ ohun tó fẹ́ ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ ṣé o ń gẹ̀tì mi tó bá bẹ̀rẹ̀ sí ní parọ́ kan wàá tún máa fi rọ́ mi cover ẹ̀ wàá tún máa fi rọ́ mi cover ẹ̀ wàá tún máa fi rọ́ mi cover ẹ̀ irú wa máa ṣe kí ni a máa pọ̀ sí. It's better you go straight to the point so that you will not give us much problem. Are you getting my point? So tó bá jẹ́ pé nǹkan tó ẹ jọ ṣe ni you can't just run away láì mọwọ́ mẹsẹ̀ farabalẹ̀. Tó yẹ pé nǹkan tó ẹ jọ ṣe ni this is his place tá a ti máa jókòó wá solution sọ̀rọ̀ ẹ̀. Ọ̀tọ̀ bá bìlì kó gbọ́n jù tá a bá bẹ̀rẹ̀ investigation sìn a máa dé ibi tẹ́ ti ṣẹlẹ̀ a máa dábẹ́kúta a máa dégbà a máa dáwò wàá rí pàṣẹ dé àpàdà ṣe kí ni. Bọ̀tọ̀ bá sòótọ́ ọ̀rọ̀ àáwò báwo la lè yanjú ẹ̀ tí ò ní sí ariwo because ọ̀tọ̀ ní nǹkan tá a gbọ́ ó dẹ̀ tí wọ́n ń try láti máa play pé bóyá ọgbọ́n jura ẹ̀ lọ you will have problem ó yá mú gbọ́. mo ṣáà ṣe ẹgbẹ́ alẹ́ ẹjọ́ yẹn mo ṣáà pètè jù pé tó wà pàtúmọ̀ ni ó ní kìíní sùúrù ẹ̀hún tó wá fi ń sọ fún mi yẹn máa gbé kìíní sùúrù tó ń bá mi fà yìí. títa ikọ̀ yìí ni bẹ́ẹ̀ni kí ni ẹ̀yìn. Kẹ́hìndé lẹ́nu bí mo ṣe wá bá mi sọ̀rọ̀ yẹn mo kàn tẹ̀ gbéra ni bí orí màsíìnì mo wà bẹ́ẹ̀ni ẹ̀kọ́ ṣe bọ́ ṣe pè mí náà pé Kẹ́hìndé àǹkọ́ báyìí ti ṣẹlẹ̀ ní o àwọn ọlọ́pàá ti wá sí